ẹ̀yin olólùfẹ́ wa ìdààmú ayé òní bá yẹn ní ṣòfò ẹ̀mí lágbára ọlọ́run ọdún aláyọ̀ lọ́dún yìí máa jẹ́ fún gbogbo wa o ọlọ́run gbọ́ ẹ ṣúọ̀ ẹ ṣúọ̀ zẹ̀ ìtẹ́ ìlé yẹn tó ń bà yín lẹ́rù yẹn ó máa tó yín lọ́wọ́ ẹ rò pé kò ní ṣeé ṣe ni ṣùgbọ́n tó bá jẹ́ ń tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́run ó máa pa yín lára ọlọ́run ní ṣe fún yín o ní tí orí ẹ̀jẹ̀ ọlọ́run ní ṣe fún yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Jugba Master Channel Ṣeun Agboola lórúkọ mi. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni o kò sí olórí kan tó bọ́ nínú gbogbo àwọn tó ti ń ṣolórí wa bọ̀ bóyá ń gbà tá a gbòmìnira àti ká tó gbòmìnira kò sí kankan tó bọ́ ń bẹ̀ o. Ṣé ẹ mọ̀ wípé lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìstì afẹ̀míṣòfò yìí a ní bandit a ní terrorist agbésùnmọ̀mí àti afẹ̀míṣòfò ṣùgbọ́n gbogbo wọn orí afẹ̀míṣòfò ni kò sẹ́ni tó gbésùnmọ̀mí tí ò fẹ̀mí èèyàn ṣòfò. Lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn tí àwọn alákatakítí ẹlẹ́sìn Islam òkè ọya ti Fúlàní torí lọ́dọ̀ wa aláwọn ọmọ Yorùbá lọ́wọ́ ìsàlẹ̀ ń bí tẹ́ jẹ́ mùsùlùmí tí wọn kì í ṣe alákatakítí many of them most of them alákatakítí inú wọn ọ̀pọ̀ a sì mọ̀ wọ́n lórí social media. Láìpẹ́ yìí ní USA àwọn strike Benjamin ti ìlú Israel àbí àwọn náà sọ̀rọ̀ pé ṣé àwọn ò ní gbà kán máa pa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Èmi kì í ṣe ẹni tó máa rólé apá kan tó máa fi bìkan sí lóòótọ́ àtòdodo àwọn ẹni bí eléyìí ẹni bí yìí wọn ò béèrè ẹ̀sìn kan tó pa èèyàn kódà ní nọ́ọ̀tì gangan tó bá ti ń ṣe ẹ̀yà àwọn Fúlàní wọn ò ní wò lẹ́ẹ̀mejì tí wọ́n á fi ṣe síà fónítọ̀hún good àmọ́ ṣùgbọ́n bo ló pọ̀ sí jù churches ni torí bẹ́ẹ̀ lè rò tí ó lè má jẹ́ bá a ṣe ń rò ṣùgbọ́n bá a ṣe ń rò ni ẹ̀yin lè máa rò wípé àwọn mùsùlùmí alákatakítí máa rò pé ṣe bí wọ́n ń pa mùsùlùmí kìrìsìtẹ́nì náà ń pa jù ṣùgbọ́n bí mò ń bọ̀ rèé mò ń sọ fún yín mi ò gbèjà ẹ̀sìn kankan ó bá pè mí mùsùlùmí o bó o pè mí kìrìsìtẹ́nì o bó o pè mí lóníṣẹ̀ṣe o ìkànnì wa pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn northerners wọn kì í fẹ́ ìtú bá ti jẹ mọ́ orílẹ̀-èdè tàwọn òyìnbó tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kìrìsìtẹ́nì láti dá sọ̀rọ̀ Nàìjíríà àfi àwọn Islamic nation kọ̀ọ̀kan ni wọ́n máa ń prefer ká dá sọ̀rọ̀ Nàìjíríà nítorí èrò ọkàn wọn ìyẹn àwọn alákatakítí northerners ẹlẹ́sìn mùsùlùmí wọ́n lé àwọn èèyàn kúrò nú ẹ̀sìn nítorí pé ó ti hàn gbangba báyìí wípé Ọlọ́run ò rán yín tó bá jẹ́ tọ́lọ́run lẹ́ ń ṣe pé kẹ́ ẹ máa pa àyàn kiri kò lè rán yín bẹ́ẹ̀ pé kẹ́ ẹ máa gbẹ̀mí èèyàn torí ẹ̀sìn adélé ayé labẹ́sìn kò sẹ́ni tó mẹ́sìn wá látọ̀run. Àwọn òjíṣẹ́ yìí náà tá à ń tẹ̀lé wọ́n délé ayé ni wọ́n ṣe àgbékalẹ̀ ó dàbí pé yẹn wò báyìí ẹ máa láàfin ẹ̀sìn wé nǹkan ayé lẹ̀sìn wà ayé labẹ́sìn ayé lẹ̀sìn bá wà ó wà lọ́wọ́ ọjọ́ orí oníkálukú ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀sìn ìbílẹ̀ ló wà ń bẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ fààyè gba àwọn ẹ̀sìn méjèèjì ni nígbà tí wọ́n ṣe kí ni tí wọ́n brainwash àwọn bàbá wa tán torí culture tàwọn tó mú àwọn ẹ̀sìn wá àṣà wọn ni wọ́n wá fẹ́ sọ di nǹkan míì sí wa lórí àwọn northerners yìí wọn kì í fẹ́ kí bí Amẹ́ríkà Israel kan dá sọ̀rọ̀ wa nítorí wípé wọ́n fẹ́ kó gbogbo wa sínú ẹ̀sìn Islam léyìí tí ò possible. Nígbà tí Benjamin sọ̀rọ̀ ń sìn wọ́n ń sá káàkiri wọ́n sọ pé no ó pè kọjá Pakistan China Turkey àwọn ìlú tó jẹ́ pé ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n léyìí tó a gbọ́ pé allegedly Turkey gan supply àwọn èèyàn tí ó jẹ́ afẹ̀míṣòfò yìí ní nǹkan ìjà ogun tí wọ́n kúkú fi pẹ̀mí gbogbo ẹni tí ì bá ṣe Christian tí ò bá ṣe mùsùlùmí rẹ́
wọ́n fẹ́ sọlé ayé di ẹlẹ́sìn Islam. Ìdí nìyẹn tí wọ́n fi ń sọ̀rọ̀ jihad àti sharia. Kí ló wá fún wọn lágbára yẹn? Ọlọ́run yọ wá díẹ̀, Babangida ti kó bá wa tán. Olórí ìjọba ológun nígbà kan rí tó wà láyé, Babangida, tẹ́ ẹ bá rántí, òun ló rẹ́gísítà Nàìjíríà, ẹni tí ò bá mọ̀ kó máa mọ̀, sínú OIC tá a fi di mẹ́mbà tá a dà. OIC yẹn ni Organization of Islamic Group àbí somehow. A kàn jẹ́ mẹ́mbà ni, kì í ṣe wípé a jẹ́ Islamic nation, secular nation ni wa, níbi tí oríṣiríṣi ẹ̀sìn wà, ṣùgbọ́n wọ́n mẹ́yẹ bọ̀ lápò ń gbà yẹn ni. Babangida àti Buhari ní mission. Àwọn yẹn mission tí wọ́n bá wọnú iṣẹ́ ológun, tá a sọ fún wípé àwọn sọ́tà ń kó àwọn ọmọ wọn sínú iṣẹ́ ológun nítorí mission yìí ti wà tipẹ́ látàrí Usman Dan Fodio fún ẹ̀sìn àti láti gba orílẹ̀-èdè Nàìjíríà. Babangida ló rẹ́gísítà Nàìjíríà yìí. Ìtumọ̀ OIC yẹn ni pé ìlú tí mùsùlùmí ti pọ̀ jù, mẹ́mbà ni wọ́n ń bẹ̀ o. Ṣe rí i pé gbogbo ìtiraka wọn láti sọwádìí ẹlẹ́sìn Islam kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọlá pé Kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe pọ̀ ni. Ọlá pé àwọn ọmọ Nàìjíríà ò gọ̀ ni. Ṣé wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí nǹkan kan bá ti pa Ísírẹ́lì àti Nàìjíríà pọ̀, àwọn northerners yẹn, àwọn olórí wọn máa ń takò, wọn kì í wà comfortable at all. Wọn kì í wà comfortable. Ó máa ń dàbí pé wọ́n ti ṣe nǹkan àtùfù. Wọ́n wá ń kíyèsí ẹ̀kúlé pé ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ o, tọ́bẹ̀ ìṣẹ̀lẹ̀ àṣírí wá tó o, tọ́bẹ̀ ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè àwọn kìrìsìtẹ́nì mọ̀nù wọ́n mọ̀ ráṣírí wà. Ó ti wà bẹ́ẹ̀ tipẹ́. Àfúrà. Èyí tó bá máa mú affect ẹ̀sìn yẹn, ẹ̀sìn akatakítì tàwọn northerners ẹ̀ tí wọ́n fẹ́ gbé wọ ilẹ̀ wa ń bí, ó kàn ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa. Lóòótọ́ alákatakítí ò pọ̀ ń bí, ṣùgbọ́n wọ́n bá àwọn tó jẹ́ alákatakítí tó yẹ pé culture àwọn aráabí ni wọ́n ń tẹ̀lé. Ẹ̀yin tó jẹ́ pé kẹ́ ẹ gbé láwà ní kó da tó lé látẹ̀ní dọ̀la, àwọn pípù yóò fẹ́ràn yín, wọn kà yín kó mùsùlùmí, síbẹ̀ náà ẹ̀ gbọ́. A dẹ̀ ń sọ wípé ẹ̀sìn kọ́ ló mátà, ọkàn yín ló mátà. Àwọn aráabí ń lò yín, wọ́n sì fẹ́ lò yín against àwọn ọmọ ìyá yín. Wọ́n prefer kí Nàìjíríà kó dòwò pọ̀ pẹ̀lú Arabic nation ju àwọn Christian country lọ. Ó lè mú àwọn mùsùlùmí northerners ẹ̀ jù. Ó lè mọ̀ wọ́n jù. Babangida náà kó bá wa o, torí pé introduction tó kọ́kọ́ ti ṣe yẹn láti register wa, ṣé mùsùlùmí ló pọ̀ jù, ṣé kìrìsìtẹ́nì ló pọ̀ jù, ṣóníṣẹ̀ṣe ló pọ̀ jù, kíjọba míì náà dé kó takò kó lóun ò ṣe mọ́. Ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀. Ìdí tó ẹ fi rí pé mùsùlùmí náà máa ń fẹ́ kó ṣe olórí ìjọba. Tí kìrìsìtẹ́nì bá ti ṣe olórí ìjọba, àfi tó bá dance to their tune, tó bá ń gbọ́n tí wọ́n ń sọ, àfi kán control ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìdí tí wọ́n ṣe fi Shettima ti bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu kò kọjá pé torí wípé wọ́n á rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam gangan tó lè deliver orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀sìn Islam, tó lè deliver ẹ̀ fún Fúlàní. Wọ́n á trust wọn ni wọ́n ṣe fi Shettima àti wọn tí wọ́n ṣe dúró lórí Muslim ticket, tó náà mọ̀ pé ìyàwó wọn pásítọ̀ ní Redeem. Ṣé Ògúnmi ẹ rò pé lásán ló prefer Pakistan, China àti Turkey ni? Àwọn ìka. Wọ́n bẹ̀rù Israeli, wọ́n á dẹ̀ bẹ̀rù USA. Wọ́n mọ̀ pé Israel bá ti sọ̀rọ̀ tí USA sọ̀rọ̀, wọ́n yí padà sẹ́yìn, wọ́n ń padà sẹ́yìn. Èdè bàbá lọmọ bá kínní yẹn.
gbogbo àwọn country Islamic country tí wọ́n ń sọ yìí náà tí wọ́n fẹ́ jàjà jihad tí wọ́n ń kó ní iṣẹ́ jọ tí wọ́n lọ bọ́ǹbù àwọn ibi tí wọ́n kó ní iṣẹ́ yẹn tí wọ́n fẹ́ máa kó fún àwọn tẹ́rọ́rìsì náà tí wọ́n ti ń lọ bọ́ǹbù rẹ̀ gbogbo wọn náà ṣe tó kan Amẹ́ríkà ni. àwọn Gumi wọ́n lọ import àwọn Fúlàní ibòmíì wá kán wá ṣe wá bí ọṣẹ ṣe ń ṣoṣojú tí wọn ò sì ní fọwọ́ kan Fúlàní kankan. wọ́n ń pariwo wọn fẹ́ Israeli nítorí pé wọ́n mọ̀ pé Israeli hate àwọn tẹ́rọ́rìsì wọn sì fẹ́ kí nǹkan kan ṣe tẹ́rọ́rìsì ṣùgbọ́n tẹ́rọ́rìsì lè máa paráàlú. ẹ fẹ́ kí tẹ́rọ́rìsì máa wà títí ayé lórílẹ̀‐èdè Nàìjíríà tó náà mọ̀ pé àwọn people máa eliminate gbogbo tẹ́rọ́rìsì pátápátá ìlà fi ń pe àwọn ọba wa àwọn olórí community ẹ lè expect bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ ti rójú ìjà ńlá sá o tí nǹkan kan bá ṣẹlẹ̀ lágbègbè yín Excellency ààrẹ ò sí ń bẹ̀ o wọ́n àgbénú oko pẹ̀lú yín o Ọlọ́run ní jẹ́ arógun ẹ abáwọn dárò abáwọn kẹ́dùn orin tíjọba máa ń sábà kọnu àwọ̀ àwọn tó ṣiṣẹ́ ìkan àwọn ará wọn gan tó jẹ́ police station wọ́n bọ̀ ní ẹ̀dáhùn ṣe ọwọ́ tẹ àwọn tó ṣiṣẹ́ yẹn bọ́wọ́ bá tiẹ̀ tún tẹ̀ wọ́n gan náà ṣé aburú tí ó ṣẹlẹ̀ ò ti ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ wọ́n máa pariwo kọrin abáwọn kẹ́dùn ìjọba máa wá àwọn tó ṣiṣẹ́ yẹn à make sure pé ò ṣẹlẹ̀ mọ́ ní àgbègbè yín nínú ìlú yín ẹ̀yin ọba àti baálé olórí ìlú yìí ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde fúyà ẹ sọ̀rọ̀ ẹ wá kan ṣèkan Gumi ọ̀dákẹ́ kò sọmọ Yorùbá tó tún sọ̀rọ̀ èyí tó sọ̀rọ̀ akin tí wọ́n fi ń bẹ̀rù wa Sunday Igboho màá mọ̀ sọ ó wà lẹ́yìn odi ṣe bẹ́ẹ̀ ní tìjú ìdùnnú ọmọ Yorùbá mi tiẹ̀ ni pé yìí tó ṣẹlẹ̀ sí Kánú yẹn kó tiẹ̀ jẹ́ pé Sunday Igboho ló ṣẹlẹ̀ sí ẹ̀ ní lálẹ́ àdàbí tí máa mọ Sunday Igboho rí ṣùgbọ́n nǹkan tí ó ṣe gẹ́gẹ́ bí ọmọ akin tó yẹ ká máa gbóṣùbà fún kò sí tí ò bá rí kó ṣẹlẹ̀ ìkàmọ̀lẹ́yìn èèyàn gan o Gumi dúró lórí pé àní tẹ́ ẹ̀ bá ṣe nǹkan báyìí kí ni Sunday Igboho sọ tí Gumi ò tí ì sọ kọjá ẹ̀ Gumi ń sọ fúnjọba Nàìjíríà pèsè kì í ṣe bẹ́ẹ̀ ṣe tó àbí bẹ́ẹ̀ ṣe mọ̀ kì í ṣe agbára tàbí ọpọlọ tẹ́ ẹ ní kò ń ṣèwé tẹ́ ẹ kà lẹ́ máa fi ṣe ètò Nàìjíríà tàwọn ló gbọ́dọ̀ pọ̀ jù kí ni Sunday Igboho sọ ẹ má pa wá mọ́ ẹ wá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn Ọlọ́run ló rìn kọjá lórílẹ̀‐èdè Nàìjíríà o Ọlọ́run ló fẹ́ ṣe fún wa o Ọlọ́run ló gbé Trump dìde o ẹ bá sọ pé ó fẹ́ gba ilẹ̀ yín ni ó fẹ́ gba tí ó bá ti pa wá kó gbà ṣùgbọ́n àwọn ò pé Trump kó wá gbalẹ̀ wá kó wá ràn wá lọ́wọ́ ni ìrànlọ́wọ́ yẹn ló ń ṣe lọ́wọ́ yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency ẹ fẹ́ fi wàhálà pa bàbá yẹn náà torí kò ń ṣe tí olórí orílẹ̀-èdè kan ó fẹ́ kígbà àwọn máa sùn wọn kò ń ṣe ọba àlú tó máa gbégbá ata tí wọ́n máa fọwọ́ bò lórí onílé ní lọ́wọ́ àlejò díẹ̀ rú o a sọ pé bàbá wa náà ò ní tiwọn lọ́wọ́ o torí gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí ó yẹ kó rọlẹ̀ ká tó máa gbé tò tí ó ní aráàlú lára sílẹ̀ ṣùgbọ́n ó yé ìjọba tó ń ṣe wọ́n sì mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe tí òfin ní aráàlú là kí la fẹ́ ṣe ẹja tún béèrè lọ́wọ́ ara wa ṣó ṣeé ṣe kí ọ̀rẹ́ àti ọ̀tá kájọ máa gbénu yàrá kan náà ṣó ṣeé ṣe kí pọ́lísì tíjọba bá gbé kalẹ̀ kí aláìgbọrọ̀ àti ọmọlúàbí kájọ wà náà pọ́lísì yẹn báwo ni ìyànjẹ ò ṣe ní wáyé tó lóńgbò àti ikú bá jọ wà náà yàrá kan náà ajínigbé apaniṣayọ̀ apamọ́lẹ́kúnjayé afẹ̀míṣòfò àti ọmọlúàbí ṣé wọ́n lè jọ wà náà yàrá kan náà mo béèrè ní
a sọ pé gbogbo ará Òkè Ọya o, torí àti rí lára àwọn tó jáde tán tako Gumi. Àwọn ọ̀ránṣẹ́ èrò tiẹ̀ ló ń sọ, kò ká wọn. Ṣùgbọ́n mélòó làwọn tó jáde tó sọ̀rọ̀ yìí nínú ìran Fúlàní àti Haúsá? Òyìnbó ní majority carry the vote. Bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tax ti wáyé ó ti wáyé, ṣùgbọ́n ẹ rántí pé gbogbo owó tẹ́ ẹ bá make kí ìlú lè lọ síwájú, tí kò bá sí àlàáfíà, tí kò bá sí ààbò tó péye, kò sí àwọn ilé iṣẹ́ láti ibì kankan tí wọ́n fẹ́ wá tẹ̀dó síbi, kò sí rírìn àjò tẹ́ ẹ lè rìn. Wọ́n bẹ̀rù ajínigbé, wọ́n bẹ̀rù wàhálà. Gbogbo àgbáyé ló mọ̀ pé insecurity wà. Ẹ já sòótọ́ fún yín, àsìkò tẹ́ ẹ ṣe táàkì sí, táàkì dáa gan, torí ìlú tí ò bá sanwó orí wọn ò ní lè dàgbàsókè. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn lásìkò yìí, ẹ ti ṣe ná, á yọrí sí dáadáa. Ẹ jẹ́ ká máa rò ó pé ṣé ara tu àwọn ènìyàn lásìkò yìí ká tó gbé pọ́lísì jáde. Ìdààmú ò ní dé bá yín o, ẹ ṣàṣeyẹgẹ lágbára Olódùmarè. Ṣùgbọ́n ẹwẹ̀ yín wò, tẹ́ ẹ bá rọ́mọ ogun lẹ́yìn yín ẹ fura, tó bá jẹ́ràn Fúlàní. Ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Yorùbá gbá kámú lórí ọ̀rọ̀ yín nítorí ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé láti bá wa ṣẹ́gun agbésùnmọ̀mí, torí pa àmọ̀ pé tẹ́ ẹ bá kúrò ń bẹ̀, tẹ́ ẹ bá ṣe bó ti tó àti bó ti yẹ, ìyà ó jẹ ọmọ Yorùbá gan. Tẹ́ ẹ bá ṣe lénìí, ọ̀rọ̀ tán ní lọ́la o. Yóò rọ̀ yín gbẹ̀dẹ̀ bíi ti rọ ara ó dẹ̀ yín. Orúkọ tá à ń pe ẹlẹ́dẹ̀ ni kì í jẹ́ kára ó ní. Bára bá dẹ̀ yín, ẹ jẹ́ kára ó dẹ aráàlú. Ẹ má wàá wo ipò tẹ́ ẹ wà yẹn kílẹ̀ Yorùbá ó bàjẹ́. Ẹ sapá yín, ẹ jẹ́ ká rí pé ẹ sapá yín. Ẹ rántí ọ̀rọ̀ Sunday Igboho, bàbá rẹ̀ dẹ, ẹ má jà bẹ́ẹ̀ dẹ̀ jẹ́. Tá a bá tẹ́dẹ̀ dé, ẹ̀dẹ̀ là ń padà bọ̀. Ẹ ṣeun Agboola lórúkọ tèmi.